tọ́ mo mọ̀ tún kí gbogbo ilé ẹ káàsán a kú jímọ̀ òní ọlọ́run elédùmarè kò ní í ṣe jímọ̀ eléyìí ní òpin fún wa. Àṣírí tí mo fẹ́ kí a mẹ́nu bà lónìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọdún ti dé ẹ jẹ́ ká fi eléyìí ká fi wá owó ọdún kérésì. Gbogbo ẹni tó bá lo iṣẹ́ yìí dandan ní agbára lọ́wọ́ Elédùmarè ọba wọ́n gbọ́dọ̀ rí 50,000 sí 100,000 50 to 100,000 gbọ́dọ̀ wọlé. Mo fẹ́ kẹ́ ẹ má bá mi kà á tó bá ti ń wọlé 50 to 100,000 ó gbọ́dọ̀ wọlé. Ó lè jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ẹlòmíì o ṣe mọ̀ pé iṣẹ́ kálukú ó yàtọ̀ ṣùgbọ́n tí ẹ wá kéré àríró ẹ̀rí 50,000 gbọ́dọ̀ wọlé. Tí a bá ṣe 50,000 ó gbọ́dọ̀ wọlé. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá Adékọ́lá mo dúpẹ́ lọ́wọ́ wọn gan mo dúpẹ́ o. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Mo kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tí ẹ̀ ń ṣe àdúrà ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹnu ọpẹ́ yín kò ní kan. Ọlọ́run Elédùmarè yóò bá mi fi gbígbàdúrà tó pọ̀ yóò bá mi fi sínú ọ̀rọ̀ yín. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa ìyá olóúnjẹ ni wọn ò lè ṣe ní ojúmọ́ kan kí wọ́n má pè mí. Mo dúpẹ́ wọn ò ti mọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá ní WhatsApp call ní Facebook ní ẹ̀yin tẹ́ ń comment ẹ̀yin tẹ́ bá wa share program wa ẹ̀yin tẹ́ ti subscribe sí èmi máa ń sọ sẹ́rí ìyá kan pè mí wọ́n béèrè nǹkan kan ìgbà tó wá béèrè nǹkan yẹn mo wá sọ fún wọn mo ní ṣé ẹ ti subscribe sí YouTube channel wa wọ́n ní bẹ́ẹ̀ ni mo wá béèrè orúkọ wọn lọ wò mo wá rí pé wọ́n ti subscribe lẹ́yìn ìgbà náà wọ́n tún sọ fún èèyàn wọn mẹ́ta àwọn mẹ́ta dẹ̀ pè mí pé ẹni báyìí ló ní pé kí àwọn subscribe sí YouTube channel yẹn. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gan gidigidi mo mọ̀ lóore. Ṣé ẹ rí subscription yẹn ó níṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni pé ẹ subscribe sí YouTube channel wa ẹ tún bá wa share ẹ tún like ẹ comment wàláì oore ni fún wa. Ó túmọ̀ sí wípé àwọn nǹkan tí à ń fi sílẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó jẹ́ fún yín. Gbogbo eléyìí tẹ́ bá ṣe ń bẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba yóò jẹ́ fún yín lágbára àwọn tí Elédùmarè káyé lé lọ́wọ́ yóò jẹ́ fún yín. Torí pé ẹ ti subscribe ẹ ti gba ìyọ̀ǹda pé iṣẹ́ yìí o mo fẹ́ ṣe òun ni subscription tẹ́ ṣe n tèmi gbé subscription lé lórí nìyẹn lọ́dọ̀ ti tèmi. Gbogbo ẹni tó bá subscribe sí YouTube channel wa tó bá wá ṣe iṣẹ́ tí ó rí níbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run yóò máa jẹ́ fún ẹ̀dá bẹ́ẹ̀ torí pé ó ṣe kókó. Àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí àfàìṣe Ọlọ́run fi gbígbàdúrà sí púpọ̀ 50 to 100,000 naira gbọ́dọ̀ wọlé lọ́nà kan náà mi mọ̀ bí tó fẹ́ gbà wá o ṣùgbọ́n gbọ́dọ̀ wọlé. Kí ni ẹ bá mi wá iṣẹ́ yìí pọ̀ ń ta dáadáa ó pọ̀ ń ta tí ọ̀pọ̀lọpọ̀ tí ó bóyá àwọn nǹkan bí ara sí ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ ni ní ó ti tọ́sẹ̀ méjì báyìí tí mo fún èèyàn kan mo ti ṣe síbẹ̀ mo kàn gbélé lọ́wọ́ ni pé kó gbà kó lọ́dọ̀ inú mi dùn torí ẹ̀bùn káàdì ṣe 3,000 ló fi ránṣẹ́ sí mi pé ẹnìyẹn lè mọ̀ àfi tó bá ẹsẹ̀ ń gbọ́ báyìí pé so iṣẹ́ yẹn ni mo tiẹ̀ fún òun. Kí lẹ́ bá mi wá ẹ bá mi wá ẹyẹ ọbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ìyá àgbé ìyá àlùkò àti kódẹ kan
pẹ̀lú 500 naira. Ẹ fi 500 yìí ẹ fi yí òǹbẹ yìí, ẹ wá la ọ̀gẹ̀dẹ̀ yẹn, ẹ bá ti là ẹ kì í bọ̀ pẹ̀lú owó yẹn, ẹ kì í bọ̀ láàrin. Tẹ bá ti wá kì í bọ̀, ẹ wá mú ìyí agbe, ìyí àlùkò àti ìkódẹ, ẹ lẹ̀ mọ́ lára. So ti yé yín, yóò dúró lé ní orí, kì í sọ ní yóò tẹ́lẹ̀, yóò dúró lé lórí. Ẹ bá ti gbé sínú apẹ, ẹ kò kíní yẹn lé tí ó lẹ̀ mọ́ ara ọ̀gẹ̀dẹ̀ yẹn. Kò ní ìdí kẹ́ ẹ dì í, ọ̀tọ̀ lílé tán máa ń dì lówù lúlù àti ẹ̀fọ̀fún, ẹ má dì í, ẹ fatari kan sí lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ jó. Sẹ́rí tẹ bá ti wá jó tán, ẹ wá mú ẹ̀kọ eléwé, ẹ tú sí nínú kíní náà ní kẹ́ ẹ ti lọ̀. Tẹ bá ti wá lọ, ẹ dàníyàn sí. Tẹ bá ti dàníyàn, ẹ dàníyàn owó tó ju 100,000 lọ sí o. Kẹ wá tú ẹ̀kọ́ nǹkan ẹ tú sí, kẹ wá rò pọ̀ ńbẹ̀, kẹ kó jẹ. Tẹ bá ti jẹ tán, tó bá jẹ́ omi gbóró, ẹ gbé omi lé náà, ẹ lè mu omi gbóná lé. Fún ẹni tí ò bá lè lo hot, omi gbóná, ẹ jẹ́ kó omi yẹn lọ́wọ́ ọ̀rọ̀ dáadáa, kó gbóná díẹ̀, kó jó yín lẹ́nu ni o. Kẹ ẹ mú lé lórí. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní ọ̀nà kọ̀nà, ìmọ̀ ibi tí ó ti wá, 50 to 100,000 naira gbúdọ̀ wọlé. Sẹ́yìn lẹ́yìn tẹ bá wá sí yẹn tán, tẹ jẹ tán, tẹ wá mu kíní lé lórí. Tẹ bá ti wá dìde ńlẹ̀, mò ń bọ̀. Sẹ́mọ̀, kò sí bí kíní ṣe fẹ́ wà tí ò ní onígbọ̀wọ́. Ẹ fún mi ní ìṣẹ́jú kan, ẹ bá mi wò. Iléeṣẹ́ àwọn tó ń ṣe POP, tí wọ́n bá yàn sí POP, suspended ceiling, àwọn ni wọ́n ti ń ṣe onígbọ̀wọ́ wa lọ́wọ́lọ́wọ́. Nítorí náà, ilé iṣẹ́ yìí, ẹ bá wa patronize wọn. Iṣẹ́ wọn dà. Gbogbo àwọn ibi iṣẹ́ wọn tí mo lọ yẹ̀wò níbi tí wọ́n ti ń ṣiṣẹ́, mo rí pé àwọn eléyìí wọ́n dángájíá. Ilé iṣẹ́ wo ni mò ń ròyìn? Best Way Ventures ni. Best Way Ventures. Wọ́n ń ṣe POP. Wọ́n ń ṣe kí ni wọ́n tún ń ṣe náà o? POP decoration. Bóyá níta àbí inú ilé, window decoration. Tó máa design ẹ̀, tó máa tẹ́mọ̀ wò lọ́ọ̀kan tí ó dàbí ààfin Queen Elizabeth. Wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ ní àgbọ̀kànlé lórí. Kì í ṣe àwọn tẹ́ pè pé afẹ́rí yín tí wọ́n máa dọ́jì, tí wọ́n máa sapamọ́ rárá o. Ilé iṣẹ́ wọn dà, wọ́n gbóúnjẹ fẹ́ gbẹ́, wọ́n sì tún gbà wò bọ̀. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080 30 76 1850 080 30 76 1850. Gbogbo ẹ̀yin tí à ń ṣe ilé lọ́wọ́, pé a fẹ́ ṣe POP la fẹ́ ṣe sí, suspended ceiling, POP suspended ceiling pé la fẹ́ ṣe sí, ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn dòwò pọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé tí a bá dìde ńlẹ̀, kí la máa ṣe? Ẹ jẹ́ ká lọ sí polówó ọjà. Best Way Ventures ní ilé iṣẹ́ àbísẹ́lélẹ́sọ̀ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbà wò bọ̀ wálé. Ọ̀gá nìkan láwùjọ àwọn òkúta síbálágbára níyọ̀ láàárín àwọn èèpẹ̀. Ògúnná gbòǹgbò ní Best Way jẹ́ nínú abániṣẹ́lélẹ́sọ̀. Ilé iṣẹ́ wọn gbóúnjẹ fẹ́gbẹ́ wà láì wọ́n sì tún gbà wò bọ̀ wálé. POP suspended ceiling ni wọ́n ń ṣe nílé iṣẹ́ ọ̀hún. Tí wọ́n bá gbé kalẹ̀ kan sófòròfò lẹ́yìn ṣe ni ó dàbí àlìjánná. Kásẹ̀ sára ògiri ilé tí ó dàbí ààfin ìgbàlódé ńkọ́ ṣe bára ṣẹ́ wọn ni. Ẹ pè Best Way Ventures sórí ẹ̀rọ ọ̀múléwọ́ kẹ́ ẹ bá wọn dòwò pọ̀. 080 30 76 1850. Ẹ káàbọ̀ padà. Mo kí yín, ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe bá wa wò ó, ẹ dákun abẹ̀ yín ni. Ẹ bá wa patronize wọn. Ilé iṣẹ́ tó dángájíá ni, tó gbóúnjẹ fẹ́ gbẹ́, tó tún gbà wò pọ̀. 080 30 76 1850 ni tẹ́ bá ti pè ẹni tó ní ilé iṣẹ́ yẹn gangan ní ó gbé. Ọ̀gbẹ́ni Hakeem Ọlátọ̀nà, òun ní ó gbé. Ẹ bá wọn sọ̀rọ̀, kò síbi tí wọ́n ti lè dá yín lóhùn. Bẹ́ẹ̀ wà lẹ́kọ̀ọ́, ẹ bá pè wọ́n wà bá yín ṣiṣẹ́ ilé yín. Bẹ́ẹ̀ wà ní, kò sí ìlú tẹ́ wà, tẹ́ bá ní kí wọ́n bá yín ṣiṣẹ́ nílùú òyìnbó, wọ́n ń bọ̀. Kò síbi tẹ́ ẹ ti pè wọ́n tí wọ́n ti dá yín lóhùn. Ẹ pè wọ́n kẹ́ bá wọn dòwò pọ̀ lónìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, tí a bá ti wá dìde ńlẹ̀, ẹ fò sókè ní ẹ̀mẹ́ta. Tẹ́ bá ti wá fò sókè lẹ́ẹ̀mẹ́ta, ẹ wá better life mẹ́ta. Ẹ dà sínú ìsásùn tẹ́ ti jẹ kíní. Ẹ dà sínú ìsásùn tẹ́ ti jẹ kíní yìí. Tílẹ̀ tó bá di ijọ́ kejì, kò sígbà tẹ́ ẹ lè jà sí jẹ́ ìgbòho. Ṣùgbọ́n tó bá di ijọ́ kejì tẹ́ jẹ́ ẹ̀mẹ́yọ kan bẹ́ẹ̀ lọ fi ṣe sàárà, ìgbàdúrà sí ẹ lọ fi ṣe sàárà.
tó bá tún dijọ́ kẹta ẹ tún mú kan ẹ tún lọ fi ṣe sàárà, tó bá tún dijọ́ kẹrin ẹ tún mú kan ẹ tún lọ fi ṣe sàárà. Kẹ wá wòre láti ijọ́ kejì ẹ ti bẹ̀rẹ̀ sí ní rí pasẹ̀ pé owó fẹ́ wọlé. Bẹ́ẹ̀ ni, tested and confirmed ni. Ẹ jẹ́ ká fi sọdún, ká fi ṣe ẹ̀bùn ọdún, iṣẹ́ inú ilé ni. Gbogbo èyí táwọn fi sílẹ̀ náà iṣẹ́ inú ilé ni o, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi eléyìí ká fi ṣe ẹ̀bùn pé a fi ń wá nǹkan ọdún. Àdúrà wa gbà lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ o. Èmi náà ni o, OmogiesiTV herbal and cosmetics production. Ẹ bá wa dòwò pọ̀ ní ilé iṣẹ́ wa. Oríṣiríṣi àwọn egbòogi tó jẹ́ ti ìbílẹ̀, tó jẹ́ ti ìtọ́jú àti ìlànà míì, gbogbo ẹ̀ náà ni à ń ṣe. Kándù ìtajà ó wà fún títà. Kándù tó jẹ́ pé tẹ́ bá ti fẹ́ kúrò nílé àárọ̀, tẹ́ bá ti fi iná sí, ẹ kàn fi kíní gba ooru ẹ̀, ẹ fi gba kíní ẹ̀ sára, tó ti yé yín. Tẹ́ bá ti fi iná sí kándù yẹn ní àárọ̀ báyìí, ẹ gba èéfín ẹ̀ sára pẹ̀lú àníyàn kẹ́ tó kúrò nílé. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ náà ẹ rí yàtọ̀ nínú ọjà yín. Bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn. Ẹyọ kan péré ẹ lè lò láàrin oṣù kan tí ò tí ì tàn, even láàrin oṣù méjì tí ò tí ì tàn. Tẹ́ bá ti rọra fi iná sí báyìí, ẹ kàn fi kíní ẹ̀ lẹ́ gbà sára, tẹ́ bí ìgbà tí ẹ bá fín tùràrí, ṣùgbọ́n kándù lélẹ̀ ó wà. Àwọn ọṣẹ ẹ̀bẹ̀ àgbà lóríṣiríṣi ó wà nílẹ̀, ọṣẹ ìyọnú lóríṣiríṣi ó wà nílẹ̀, àlékún tó dáa ó wà nílẹ̀. Tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin tí ò ṣiṣẹ́ mọ́, tí wọ́n mú tó jẹ́ pé ó ti ṣiṣẹ́ rí, so wọ́n wá mú kò wá ṣiṣẹ́ mọ́, ẹ kàn sí wa 080 61 40 8254 ńlẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. OmogiesiTV herbal and cosmetics production. Ẹ kàn sí wa, gbogbo ẹ̀ Ọlọ́run ó yanjú ẹ̀. Kò sí, Ọlọ́run fi ìtọ́jú sínú ewé àti egbò, kò wá sí àìsàn kan tó wà tọ́lọ́run ò fi ìtọ́jú sí. Ẹ jẹ́ ká tètè mójútó kó tó di pé yóò di ní ńlá, tí kó tó di pé nǹkan tí agbára ewé àti egbò tí ò ní ká mọ́. Mo kí wa lẹ́ẹ̀kan sí a kú ìmúra ọdún ayọ̀ láṣẹ o, lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ọdún tó ń bọ̀ yìí gbogbo wa lájọ péjú ṣe. Mi ò ní fi yín ṣàwátì, ẹ̀yin náà ò ní fi mí ṣàwátì. Mi ò ní gbúrò aburú sí yín, ẹ̀yin náà ò ní gbúrò aburú sí mi o.